kábíyèsí rẹ̀ ọlọ́run ọba, kábíyèsí rẹ̀ ọba mi Èdùmàrè, ọba tó tóbi lójú ọba ayé lọ, gbègbè nìkì àwòwò mọ̀ṣẹ́ gbé, àràbà ńlá gbòǹgbò ńlá láàrin ọ̀run àtayé. Ìbàrẹ̀ ọlọ́run ọba làkọ́kọ́, torí ọlọ́run ọba mi lọ́ba tó dá mi, tó dá ayé, lọ́ba tó dá ilẹ̀. Ìbẹ̀yìn àgbààgbà lórígun mẹ́rẹ̀ẹ̀rin àgbà ńlá ayé, ìbẹ̀yìn pásítọ̀, ìbẹ̀yìn àfà, ìbẹ̀yìn jáwé sọ̀là pátá, ìbẹ̀yìn ìyá mi lẹ́ẹ̀dẹ̀ yìí. Mr. Lekere yín mo tún dé lónìí, torí Yorùbá bọ̀ wọ́n ní bàbá dòde eré ìbá bàbá ẹni là kọ́kọ́ ṣe. Bó ṣe bẹ̀yìn sọ̀rọ̀sọ̀rọ̀ ìbẹ̀yìn pèdèpèdè tẹ́ ẹ ti ń pèdè o. Ẹ má jẹ́ ń tẹnugbó kí n mọ́ tẹnu ya bí aṣọ. Mr. Lekere ọmọdé ọmọ àlébà tó ọmọ adúró gbọ́n níwájú ogun, ọmọ akọ mọ́tì kàlẹ́yìn adúró gírí nídìí òdodo. Ìní a máa sọ ń gbà gbogbo pé àràbà tí bẹgbẹ́ lẹ́rù lọ́dẹ̀ òmù ìlú kan tí ijó kọ mẹ́ta. Ẹ fẹ́ mọ̀ ẹ mọ́ màmàjá, bẹ́ẹ̀ bá fẹ́ mọ̀ bẹ́ẹ̀ bá dọ́dẹ òmù kẹ́ ẹ béèrè wò. Kẹ́ni kí ló dé tí ọdẹ òmù ń jẹ́ orúkọ mẹ́ta? Ìní ọmọdé òmù lóyè o. Ṣé ẹ mọ̀ pé Yorùbá bọ̀ náà wọ́n ní mẹ́ta báyìí ńlá apá, mẹ́ta ńlá mọ̀, dífá fún àwọn ọ̀mọ̀ràn tí wọ́n mọyún inú ìgbẹ́ nínú ọ̀kara hun. Ọlọ́gbọ́n níjó ọ̀mọ̀ràn nìkan ló lè mọ̀. Gẹmugẹmu láti lùlù owó kókò láì sáwọ́ o, bóò láti wá fi gẹmugẹmu lùlù owó kókò tí ò ní ya. Ṣe é rí pọ́ ọgbọ́n ni, ọlọ́gbọ́n ni. Lórí ètò lónìí níkànnì yìí lónìí, kí la fẹ́ pẹ̀kẹ́lù, kí ni tá a fẹ́ sọ? Ṣé ẹ gbàgbé mo sọ̀rọ̀ nípa àṣìṣe obìnrin, mo sì mú dá wa lójú pé àṣìṣe ọkùnrin náà ń bẹ. Àwọn ìwà kan ń bẹ tí ọkùnrin náà máa ń wù tí máa ń fà á tọkùnrin ìfi rọwọ́ họ rí láwùjọ. Àwọn ìwà tọkùnrin máa ń wù tí máa ń fà á tí ẹ̀mí ọkùnrin míì gan ìfi gùn. A wá rò pé ṣé wàhálà àṣàrí kanú ayé náà ní ń pọ̀ ọkùnrin ní bẹ́ẹ̀ délé eléyìí bàbá ó ti lọ àìmọye ilé tó yẹ pé baálé gan ti kú láti age of bíi 60, táwọn ìyá sì ń bẹ́ẹ̀ tán lo 80 tán lo 90 tán lo 1+. Mr. Lekere kí ni máa fà á? Ìgbésẹ̀ wo làwa ọkùnrin máa gbé? Àbí kí n sọ pé ìwà àjàmbákù wo làwa ọkùnrin máa wù tí máa mú kọkùnrin gan ó mọ̀ lè jẹ kó mọ̀ lè jèrè sí ọwọ́ tiẹ̀ náà? Ẹ jẹ́ n sọ báwọn. Tí máa mú kí ọkùnrin kó mọ̀ lè kéré iṣẹ́ dáadáa tó ṣe. Kí làkọ́kọ́? Ẹ̀yin ọkùnrin ẹ farabalẹ̀ kẹ́ ẹ fetí gbéyàwó ọ̀rọ̀ tiwa ló dé yìí tí mo fẹ́ sọ. Títóbìnrin ẹ rí pé mo sì díẹ̀ ni, ṣùgbọ́n tọkùnrin ló dé yìí, tàwa ọkùnrin ló dé yìí, ẹjẹ́ abára wa sòótọ́ ọ̀rọ̀. Kí ni tá a máa ṣe? Ohun àkọ́kọ́ tá a máa ṣe ó ní pé a máa ń rò ó nígbà gbogbo pé gbogbo ohun tá a bá ti sọ lábẹ́gẹ́, àbí ìjọba pàṣẹ wàá tọkùnrin máa lò. Ohun àkọ́kọ́ ewu. Ìjọba pàṣẹ wàá táwa ọkùnrin máa lò, ìgbésẹ̀ pàṣẹ wàá táwa ọkùnrin máa gbé. Ohun àkọ́kọ́ ewu. Ohun àkọ́kọ́ ìgbésẹ̀ tí máa ń fà wá sínú ewu, tí máa ń fà wá sí inú làálàá débi wípé àsìkò tó yẹ kọ́pọ̀lọpọ̀ wa gan ká máa jẹun ọmọ, àwọn ọmọ ò ní rójú wa ńlẹ̀. Bí báwo? Ńgbà tí ọkùnrin míì tó bá sọ fún ìyàwó rẹ̀ pé ẹ dáná oúnjẹ lẹ̀ o, ìyàwó á ní ṣe bẹ́ẹ̀ ṣáà rí pé ó rẹ̀ mí nǹkan ẹ̀hún náà mi fẹ́ gbọ́ tó bá ti ṣe yẹn ká o. Ìjọba pàṣẹ wà nìyẹn, inú obìnrin ò sì ní dùn. Ṣé ẹ gbàgbé wípé Olódùmarè fi wá ṣe olùrànlọ́wọ́ fúnra wa ni? Àbí ẹ ti gbàgbé Ìdòwú ìṣẹ́rú ìbejì o? Gbogbo ẹ ti bá ń sọ pé Ìdòwú ẹrú ìbejì ni kò túnù. Àtọkọ àti ìyàwó Olódùmarè dá wa papọ̀ láti jọ gbé ìgbésí ayé ìdẹ̀rùn. Olódùmarè fúnra rẹ̀ mọ̀ pé ìgbésí ayé ọkùnrin tó bá ń dá gbé nìkan kò tí ì kún tó, bẹ́ẹ̀ sì ni kò kún tó fọ́bìnrin náà láti máa dá lólé ayé. Òun ló ṣe wá ní takọtabo. Níbo làwọn ọkùnrin ti wá rí ìgbésí ayé apàṣẹ wàá? Tó bá ti mọ̀ pé ò ṣe ọ̀ ń lọ lé yín nu, tó bá ti ní kó bá mi dáná tó ń lọ lé yín, ojú àwọn ọmọ tá a dẹ̀ bí ò fọ́. Ibi àti kọ́kọ́ mọ́ kóra wa sínú ìṣòro nìyẹn. Ibi tá a ti kọ́kọ́ mọ́ ní ìpèníjà àkọ́kọ́ nínú ara nìyẹn. Lọ́pọ̀ gbà irú ọmọ ọdún bàtà bá ń bínú, èyí lè fà á
kókó ẹ má bínú o èyí lè fà á bí àwọn olóyìnbó ti ní téèyàn bá ń pariwo jù téèyàn ń ṣe èèyàn lè ní ẹ̀jẹ̀ ríru láti bẹ̀ ẹ̀jẹ̀ ńlá mọ́lẹ̀ báwọn lágbára lọ́wọ́ lọ ìjàmbá ò ní ṣe wá ní wàá jẹ́ pé àkókò tó yẹ ká máa farabalẹ̀ ká máa gbégbèsè ayé wa nírọ̀rùn ìbínú yẹn bí ṣe ń wá lọ́pọ̀ gbà yóò máa pọ̀pọ̀lọpọ̀ nǹkan mọ́ wa lára ibi tó yẹ ká lọ gan iṣẹ́ tó yẹ ká mú ṣe àní lè rí mú ṣe àmọ́ sọ pé mo bá ìyàwó mi sọ̀rọ̀ kò gbọ́ mo sọ fún lágbájá wọn fọwọ́ padà mi lójú ta ló ní dà ẹ má sì ní gbọ́ lóòótọ́ ní Olódùmarè gan sọ pé ọkọ ni olówó orí aya rẹ̀ àbí ọkọ ni adé orí aya rẹ̀ èmi ò sọ pé káwa ẹ̀yin obìnrin kẹ́mọ́ gbọ́rọ̀ sí wa lẹ́nu ohun tí mò ń sọ ni pé ẹ jẹ́ ká fi ọ̀tún wẹ òsì ká fi òsì wẹ ọ̀tún kọ́wọ́ bá lè mọ́ ìyẹn àwa ọkùnrin tá a bá ti mú ìjọba pàṣẹ wàá kúrò á rí i pé ìyàwó wa ó gbọ́ tiwa nítorí yẹ ká fi agídí ṣe tá a bá sọ àmọ́ ìdá wáyé tí mo ní kẹ́ bá mi dáná tẹ́ ẹ̀ dáná wáyé tí mo ní kẹ́ bá mi fọṣọ tẹ́ ẹ̀ fọṣọ kò wá òkè náà òkè káàtì á sọ pé mo wá kásọ ẹ̀ sì mò ń fọ ìkan nínú àwọn ọ̀rẹ́ ẹ̀ bá dé àbáwọn ọ̀rẹ́ tèmi tó máa dé kí ló ló pọ́n máa sọ tí obìnrin yẹn ò bá ní nǹkan míì lórí tí nǹkan míì ò máa ṣe tí ì ṣe pé nǹkan míì wà nínú rẹ̀ n tó bá ń ṣẹlẹ̀ tó bá ń bínú tàbí n tó bá fà á tí ò fi lè ṣe iṣẹ́ yẹn láàkó yẹn ó máa sọ fún wa nǹkan àkọ́kọ́ nìyẹn o ẹlẹ́ẹ̀kejì baálé ilé elépè kí ìyàwó rẹ̀ ọmọ ti hùwà kan àbí kinní kan bẹ́ẹ̀ ṣẹlẹ̀ ní àbí ìjàmbá kan bẹ́ẹ̀ ṣe kinní kan ní àbí nǹkan kan bẹ́ẹ̀ ṣe ní nǹkan kan tí ẹ̀ ṣẹlẹ̀ ládùúgbò wa ọkọ àti ìyàwó kan ni wọ́n ń jà lọ́jọ́ náà ìyàwó wa dáná oúnjẹ níjọ́ táwọn èèyàn ó dàbí ẹni pé nǹkan kan ti ń ṣẹlẹ̀ láàrin wọn àwa ò mọ̀ wọn ò tún un ta lọ́kọ tá a bá bẹ̀rẹ̀ ìpè tó ń bá jẹ oúnjẹ yìí kí mọ́tò ó so báyìí tó ń bá jẹ bí oúnjẹ yìí kí sẹ̀pọ̀nà ó ṣe báyìí tó ń bá jẹ oúnjẹ yìí kó gùn ó ṣe báyìí sẹ́ẹ̀sì mọ̀ pé obìnrin gbọ́n obìnrin wa mú díẹ̀ lára àmàlà ọjọ́ náà tó rò ọba bùpamọ́ ìwọ̀n bá a sá ṣé alágbáyá lóun gbọ́n ni kò ní jẹ́ ń bẹ̀ kò ní jẹ́ ń bí kíni èpè tí ń sẹ̀wọ̀n náà ni ó forí ara ẹ̀ képe rẹ̀ ọwọ́ ti pa ẹsẹ̀ ti pa gbogbo ọ̀rọ̀ ti kúre gbé gbogbo tí ń tọ́sẹ̀lẹ̀ láàrin wọn ó ti lọ kó o gbàgbé àti ń ṣe bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ ẹ pé kí ni ìyàwó ṣe ìyàwó wa dáná ńjọ́ kan ló ti ẹ̀wà rántí pé alágbáyá tó lòun ò ní jẹ́ mi oúnjẹ yìí òun ti ẹ̀fẹ́ wù ná òun wà sọ fún pé oúnjẹ ẹjọ́ òní ò ti jẹ́ o lọ́ba bu díẹ̀ lára àmàlà ẹjọ́ òní tó rò tó gbé pamọ́ lọ́ba dànù omi lọ́ba rù mọ́mọ́lá míì lọ́ba gbé fọ́kọ lọ́ba jẹ́ ilé ẹ ti ń jẹ náà nígbà alágbájá inú yín ká lé o kí nǹkan ọmọ ti ṣẹlẹ̀ kẹ́yà máa ṣépè pé ẹ̀ ní í ṣe nǹkan kan bẹ́ẹ̀ ni ọkọ tún fọ́nù pé òótọ́ ló ń sọ kó lè bá wọn kí bá ba àwọn ló bí òun ni ìyàwó á ní ǹjẹ́ oúnjẹ ẹjọ́ òní tẹ́ mọ̀ pé ẹlẹ́ẹ̀ni jẹun ṣe mọ̀ pé ilẹ̀ ń jẹ lọ́wọ́ ọkọ ní outcome ó ní outcome kan fèbó lẹ̀ mo bá yín tọ́jú díẹ̀ lára rẹ̀ pamọ́ ni tó ti yé yín ẹ pé kí lọ kọ́ sí ní bá ń tọ́ bọ̀nà fún sọ fẹ́ kí ìjàmbá ó ṣeun ni sọ fẹ́ kí oògùn ó pa ni sọ fẹ́ kí èṣù ó ṣeun ni sọ fẹ́ kí ìrẹ́gán ṣeun ìyàwó wa ní ẹ kóra yín sọ̀hún kẹ́ ẹ kóra yín sọ kẹ́ ẹ yé máa ṣépè òun ti gbàdúrà fún yín gbogbo ìgbà ló máa ń gbàdúrà fún yín ọlọ́run jẹ́ ẹsẹ̀ kò ń jẹ́ bí ọkọ ò ní pa yín sàpọ̀nà ò ní pa yín ògùn ò ní pa yín. ṣé ẹ rí i pé ẹ̀mí wa wọ́ obìnrin lọ́wọ́ àbẹ́yẹ ọgbà àwa ọkùnrin àwọn obìnrin ni wọ́n ní okun ẹ̀mí wa lọ́wọ́ ẹ̀jẹ̀ aṣọra ẹ̀mọ́jẹ̀ a máa ṣépè bá a bá ti ń gbé obìnrin ṣépè tá a sì ń gorí rẹ̀ ẹ̀gbọ́n Yorùbá ni wọ́n ní ọmọdé burúkú ó ń bojú wẹ̀yìn àwùjọ kọ́ lórí pa ní èpè tá a ṣẹ́ òní ìjà lóòjọ́ yóò dúró ni obìnrin tá à ń gbé ṣépè tá a sì ń bá ṣèbáṣepọ̀ tá à ń jọ ń lò pọ̀ àbí tá a jọ ń lájọṣepọ̀ ẹ dákun kí lẹ rò pé yóò ṣẹlẹ̀ ẹ má gbàgbé o ó ń gbà tí Yorùbá sọ̀rọ̀ wọ́n ní ìṣẹ́ òní mú lọ́kọ láyà kó má ran mọ́ èpè táwọn méjèèjì ń ṣẹ́ tà ń kó bára wa yóò já ọmọ tó bá wá dọjọ́ alẹ́ a máa sáré ka tó bá dọjọ́ alẹ́ a lọ́mọ òríbì kan bá lọ tó bá dọjọ́ alẹ́ a lọ́mọ òní láárí irú ọkùnrin bẹ́ẹ̀ kí ló fẹ́ retí lọ́wọ́ ọmọ irú ọkùnrin bẹ́ẹ̀ kí ló ń jẹ tí ń retí lọ́jọ́ alẹ́ rẹ̀ ìyàwó tó kìmọ́lẹ̀ tó ń fún lépè ìyàwó tó ti bímọ fún ọ ìyàwó tó wà lábẹ́ òrùlé rẹ̀ tó ń ṣépè fún
ṣó o ti gbàgbé pé gbogbo èpè tó ń ṣe fún un ó kó pamọ́ ni fúnra rẹ̀ náà ló fọwọ́ ara rẹ̀ òun rí. ẹlẹ́ẹ̀kẹta gbogbo àwa ọkùnrin pátá ẹ jẹ́ á ṣọ́ra sí i fúnra wa la máa ń fọwọ́ ara wa fàjọgọ̀dì. bẹ́ẹ̀ ni ìwà burúkú tí ń bẹ lọ́wọ́ wa fúnra wa la máa fi kó bára wa tẹ́mi ara wa ìfi gùn. ẹ má sì mí gbọ́ o ohun tí mò ń sọ ni pé ìwà míì tó pọ̀ lọ́wọ́ wa àwa la máa ń fà á tí púpọ̀ wa fi máa ń kú láìtó ọjọ́. mo gbàdúrà gbogbo tí tó ń gbọ́ mi gbogbo ojú tó ń wò mí ikú òjijì ò ní pa wá o. kí ni àwọn ìwà náà? bóyá wa àti ìyàwó wa jọ ní gbólóhùn aṣọ àwa bínú lágbájá ok ìwà tá ìwù tẹ́lẹ̀ abọ́ta abẹ̀rẹ̀ sí ní ìwù obìnrin àjòjì tá a mọ̀ lé rẹ̀ tá a mọ̀ náà rẹ̀ àtọ́sí yìí ẹ ti mọ̀ rí rẹ̀ ó ti yé wa bá a ti máa ṣe é àbí ọlọ́run ó ṣàánú wa àtọ́sí abẹ̀rẹ̀ sí ní jẹ́ jọ́sípọ̀ abẹ̀rẹ̀ sí ní jẹ́ sọ̀rọ̀ pọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ìdùnnú ẹlẹ́dẹ̀ ó ṣe bẹ́ẹ̀ ọwọ́ gbà tìyàwó ní ilé ìfẹ́ rẹ̀ ń dínkù lọ́kàn wa àkó ọkàn wa àkó lóbìnrin tá a mọ̀ rí ìwà gangan tó ń gan lè wù ẹni tá a ṣẹ̀ṣẹ̀ ẹ̀rọ Yorùbá ní òòṣà tá a ti mọ̀ ti pẹ́ sàn ju màláyíkà tá a ṣẹ̀ṣẹ̀ ń gbúrò ẹ̀ lọ tírù yẹn bá wá lọ burúkú ju obìnrin tàbí tó lọ tí wàá sí ń bẹ lọ́wọ́ rẹ̀ lọ burúkú ju eléyìí tí a gbé nílé lọ sáà máa para wa díẹ̀díẹ̀ ẹ̀ ń dìbí à ń para wa díẹ̀díẹ̀ àwọn ọkùnrin ìwà ọwọ́ wa ẹ̀jẹ̀ àkíyèsí lórí ẹlẹ́ẹ̀kẹta ẹni mo wà ẹlòmíì kì í mu sìgá tẹ́lẹ̀ kì í mutí tẹ́lẹ̀ ṣùgbọ́n torí pé ìyàwó rẹ̀ ó ti jẹ́ kí n wà depression yẹn ti pọ̀ jù ọ̀pọ̀ ilé ọtí ó yó nígbà tí ń bọ̀ lé ọwọ́ amọ́tò ọsọmọ nǹkan Yorùbá bọ̀ wọ́n ní ojú àpá ìdojú ara orí tá a fi ń gbági gbọ́pẹ̀ sẹ́mi orí ń lè gùn ẹran ara wa ìfun ara wa tá à ń dáná sí ìyàwó mi lọ sọ mí do nígbó ìyàwó mi lọ sọ mí do níkinní kan ìyàwó mi lọ sọ mí do lọ́tí ẹran ara wa tá à ń dáná mọ́ ẹ dákun sẹ́mi ẹ̀ lè gùn fúnra lára wa ńlá ń fà á fúnra lára wa ńlá ń kó bára wa kì í ṣe pé Olódùmarè sọ fún wa pé dandan ọkọ lọ́gbọ́dọ̀ síwájú ìyàwó kú bẹ́ẹ̀ kọ́ o ẹ má sì níbẹ̀ o gbogbo wa pátá àní rí kú aya ò ní kú mọ́ wa lórí ṣùgbọ́n ó ń bẹ lọ́wọ́ bá a bá ṣe lóra wa ó ń bẹ lọ́wọ́ bá a bá ṣe tọ́jú ara wa ó ń bẹ lọ́wọ́ bá a bá ṣe ṣètọ́jú ilé wa. ẹlẹ́ẹ̀kẹrin bàbá baálé ilé èmi àti ńgbà tí inú bá ń bí wa àní mọ́mọ́ ẹ lọ bá yà yín ẹ kú ọlọ́dọ̀ mi ìrọ̀lá dá yìí òun ìyá gbọ̀n mo fẹ́ bi wá ọmọ tá a fojúlẹ̀ fún ọmọ tá a ń kórira tó bá dọjú alẹ́ ta ló fẹ́ tọ́jú wa ìyá rẹ̀ ni ó lọ bá ẹjẹ́ fààyè dálọ́ọ̀gì lẹ̀ ẹjẹ́ fààyè jọ sọ̀rọ̀ pọ̀ lẹ̀ lámọ̀rin ẹ jókòó ẹ pè ìyá yín kó jókòó ìwà bá ènìyàn yín wù ṣùgbọ́n òun ò fẹ́ hùwà burúkú sí yín ẹ bá sọ̀rọ̀ bí ó bá gbọ́ èmi ò filẹ̀ sáà yára rẹ o ṣùgbọ́n kẹ́ ẹ mọ̀ pé ìwà tí ń bá ti ń wù ìyá yín ní ń fà á bó ti wulẹ̀ kóbìnrin ìwò burú tó táwọn ọmọ rẹ̀ bá ń sunkún sí lọ́rùn lọ́pọ̀ ọgbà àlàáfíà ó jọba nulẹ̀ ẹ fìrà yín lọ́kàn balẹ̀ ṣé ẹ mọ̀ pé àìfọkànbalẹ̀ àwọn ọmọ kéèyàn ó kúkú àìtọ́jọ́ àìfọkànbalẹ̀ a máa jẹ́ kéèyàn ó ṣiṣẹ́ kọ́ mọ́ lè farabalẹ̀ jẹ́ àìfọkànbalẹ̀ a máa sọ ọ̀yàn dẹ́lẹ́jẹ̀ ríru àìfọkànbalẹ̀ a máa sọ ọ̀yàn di ẹni tí ìlera rẹ̀ ò pé mọ́ Mr. Lekere ẹ má gbàgbé o orí eléyìí tí mo láwà ó ní àṣìṣe ọkùnrin ìwà táwa ọkùnrin ń wù ìwà tí ń bẹ lọ́wọ́ wa tó ń fà á lọ́pọ̀ ọ̀gbà tọmọ ìfi fẹ́ràn wa tó ń fà á lọ́pọ̀ ọ̀gbà tó dọjọ́ alẹ́ tá ìfi rere ọmọ tá a ṣe wàhálà jẹ tó ń fà á lọ́pọ̀ ọ̀gbà tó fi jẹ́ pé ọmọ wà dọmọ ìyá wọn àwọn ọmọ tó ń jó orúkọ wa àwọn ọmọ tá a ra bá rò ràwé ẹ má gbàgbé o láti gbọ́ ẹrù ọmọ tí ó wà dípá àwọn ọmọ wọn ò ní fẹ́ rí mi wà látàn ó ní inú líle ara ẹ̀ náà ni ẹni tí inú ẹ̀ bá ti le jù ọmọ ó sá fún un ẹni tó bá ti jẹ́ onínú líle jù ọmọ ò ní fẹ́ràn rẹ̀ bàbá kan ń bẹ
lágbègbè ilé wa tẹ́ ẹ bá ń gbọ́ pé sàpàná ò gbóná ẹlẹ́gbọ̀n ẹ̀ ló gbóná bàbá ìburú jàǹjànú olójú kan lọ tí bá ń bínú tán kọ̀ mọ́mọ́ tínú bá bí àtẹrù ọmọ àti nǹkan kan máa fọ́n gbogbo ẹ̀dá gbó débi pé bàbá yìí kò sọ́mọ kò sí ìyàwó kò sẹ́nì kankan tí ń bá a gbé mọ́ ẹ gbádùn mi ẹ gbọ́n tí mò ń wí kò sí ẹnì kankan tó ń bá bàbá yìí gbé mọ́ ńgbà tó yẹ pé tí bá ti ń bínú kò mọ ẹnì kankan kò mọ ará àdúgbò kò mọ ọ̀rẹ́ kò mọ fámìlì oníkálukú wọn pàtì débi pé àwọn ọmọ rẹ̀ sì ti yà dáadáa lásìkò tí mò ń wí wọ́n ti da ọlọ́run ti kẹ́ wọ́n ti dolówó ìyá wọn nìkan náà mọ̀ wọn ò tọ́jú wa báwọn bí mo ṣe ń wí lọ́wọ́lọ́wọ́ yìí báyìí àwọn ará àdúgbò ni wọ́n ń ṣàánú bàbá wọn ni wọ́n ń fún un ń ṣàánú rẹ̀ nígbà bá di pé àgbàlagbà ń fi ọ̀pá tẹ́lẹ̀ lọ́lé alámọ̀ tí ń gbábọ́ káàkiri ni wọ́n ń ṣàánú rẹ̀ bàbá tó lọ́mọ tó tọ́wọn ọmọ ẹ̀ yáre táwọn ọmọ ẹ̀ ń kọ́lé tí wọ́n ń bá àwọn èèyàn ní mọ́tò ó wá ń ráre káàkiri àdúgbò ó ráre káàkiri ìlú kí ni tó fàájàre ẹ̀ ń bi mí ìwà ni Yorùbá bọ̀ wọ́n ní ìwà ní mú kéèyàn rọ́mọ àdúgbò fẹ́ ìwà ni nínú èèyàn bá ti le jù kó mọ̀ ṣiṣẹ́ mọ́ ẹ̀gbọ́n ni wọ́n ní alágídí fojú ọwọ́ ó fi ṣiṣẹ́ níjọ́ ọ̀bínú dé ó fẹ̀yìn ọwọ́ èdánù bínú wa bá le ẹ̀jẹ̀ aṣọra ṣe ṣe bí Yorùbá bọ̀ wọ́n ní bájá bá tiẹ̀ ń sin ó yẹ kó mojú náà ni àwù bínú bá ń bí wa ó yẹ ká lè mọ ọmọ wa inú wo ni ó mọ bí wa tá a mọ bínú tá a ní lè fẹ́ràn ọmọ wa ẹlòmíín gbà tí inú bá ń bí owó iléèwé ọmọ gan kò ní san kò ní fọmọ lówó oúnjẹ àníyàn ayín náà ni ẹ wo kámọ́sà ìsọ díẹ̀ ńbẹ ni ọ̀pọ̀lọpọ̀ ìwà tá à ń wù ọ̀pọ̀ já tìrẹ́rẹ́ ṣe ni kò ní kálukú wa ká gbà láfíà láàyè àtọkùnrin àtobìnrin iṣẹ́ pọ̀ fún wa láti ṣe nínú ìwé mímọ́ wọ́n ní oníkúlùkù ọlọ́gbọ́n obìnrin ọkọ ilé ara rẹ̀ ìwé òwe ó ní ṣùgbọ́n aṣíwèrè ó fi ọwọ́ ara rẹ̀ fàlùlẹ̀ obìnrin nìkan kọ́ oníkálùkù ọkùnrin oníkálùkù ọlọ́gbọ́n obìnrin àti ọkùnrin ló yẹ kí wọ́n kọ́ ilé wọn kí aṣíwèrè wa ọmọ fi ọwọ́ ara wa fàlùlẹ̀ ẹ wo àlàó ọ̀pọ̀ ọ̀rọ̀ ò kágbọ̀n ọ̀pọ̀ àròyé tẹ̀sí ń wòun kò dówó fẹ́ nìkankan ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ yá mi létí inú tó Yorùbá bọ̀ wọ́n ní etí inú lejò lò ohun tẹ́mi bá ń sọ ẹ̀yin lẹ́gbọ́n ẹ̀yin làgbà ẹ̀yin lọ́jọ̀gbọ́n tẹ́ ẹ mọ̀rọ̀ gbọ́ sọ̀rọ̀ lèmi ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ ẹ̀yin lẹ́mọ bọ́rọ̀ àgbà bí ṣe rí èmi sọ wọn bá Yorùbá bọ̀ wọ́n ní ọ̀rọ̀ àgbà yóò bá ta egun yóò ta èrè kókóró eléyìí tí mo sọ yìí ẹ bá ń fòye àgbà òye àgbà ẹ bá mi fòye àgbà gbé ẹ fòye àgbà kẹ́ ẹ fi gbáyẹ̀wò bí ọmọdé bá ṣubú ó wo wájú bí àgbàlagbà bá kọ́ sí àwẹ̀yìn wò ọ̀nà àbáyọ kọ́nu o ń ṣe ni kí gbogbo wa àtọkùnrin àtobìnrin wa kájọ pawọ́pọ̀ kájọ tún tó bá fẹ́ gbé aṣubú lọ́nà ṣe ẹ wo ẹ má gbàgbé láti subscribe sí ìkànnì táwa yìí ẹ máa bá wa share program yìí Ọlọ́run á máa ràn wá lọ́wọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ilé wa ò ní tú ìjàmbá ò ní ṣẹlẹ̀ sẹ́nì kankan Mr. Lekere ìmí ò mọ̀ dágbére báyìí o ti kú kọ́ tàrùn kọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba ká tún jọ fúlé pàdé láyọ̀ àtàláfíà láìpẹ́ ẹ ṣé.